Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé a kú bó bójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Telling me by the way, èmi ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀, ayé wo la ò jẹ́ rí. Tell them, let them know, say wọ́n lè bá. Then they see us that they emulate, then won't begin they imitate. Maybe someday they go graduate. Many people no know how far Baba as they go. Owó lọmọ gbàgbé òṣì, Ìjẹ̀bú Àwùjalẹ̀, Ìjẹ̀bú ọmọ alárẹ̀, kékeré Ìjẹ̀bú o. Àwọn tó mọ̀ wá o. Àgbà Ìjẹ̀bú o. Àwọn alábòsí o. Àríyá rẹpẹtẹ, Ìjẹ̀bú rọmọ wá ó gbẹ̀sẹ̀. Ìjẹ̀bú jó dáadáa, Ìjẹ̀bú jayọ̀. Wọ́n máa bọ̀ lẹ́yìn wa ní wọ́n máa wù wá ní copyright ládẹ̀ wọ́n máa fi wá máa ṣe, wọ́n máa copy wa náà wọ́n tún wá fún wọn ní copyright. Now nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wa lélẹ́yìí, wọ́n fẹ́ gba Sátidé lọ́wọ́ wa, wọ́n fẹ́ gbé Sunday lé wa lọ́wọ́. Ìwọ tó bá wo fídíò èyí tán, o ò lè enjoy ẹ̀ bó ṣe lè hùn kó mọ, torí wípé kí ni preamble ni mo kọ́kọ́ fẹ́ gbé wá. Bọ̀ àwọn tó ń fi okùn, tó ń mú okùn yẹn, okùn ti tú lọ́rùn àwọn èèyàn púpọ̀ ń sìn, bọ̀ àwọn èèyàn díẹ̀ ló kù. Nǹkan tó ń jà ràn ni mo ní kí káwa náà ká sọ̀rọ̀ lé lórí. Ṣẹ̀dẹ̀wẹ́ kébì tó sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó bá ń lọ, màá kọ́ farabalẹ̀, màá wò ó, àgbá research, a lè wò wípé àwọn nǹkan wo ló jọ nínú àwọn nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé awọnú agbami ètò. Now ẹ máa rí pé jó ló gbà wọlé lọ́jọ́ títí o, torí ẹ̀ gangan mo ṣe lọ mú ìlẹ̀kẹ̀ ọ iyùn ní Yorùbá máa ń pè yá. Now bàbá dúdú ni bàbá wa o, aṣọ funfun wà lára wa o, ìrọ̀kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn sóhun ní ọmọ o. Ọ̀tá ò fẹ́ kárẹ̀rù ká sọ torí Jésù ò lè dé mọ́. Ìfàgbáyé ẹrù bá pásítọ̀ ìdá mẹ́wàá ò lè gbé mọ́. Ìfàgbáyé o. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Ọ̀gbẹ̀rì ṣe bí ó mọ̀ pé. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Ìṣẹ̀ṣe ń gbáyé lọ. Ṣé láìkẹ́? Ṣé kò jẹ́? Ṣó náìsì? Mi kí dédé ẹ̀wọ̀n Ìjẹ̀bú. Dédé àwa Ìjẹ̀bú Rẹ́mọ, Ṣàgámù, Ìkẹ̀nẹ́, Ìlíṣọ̀, Akaka, Ìròlù, Ògèrè, Ìkẹ̀nẹ́, Ayépé, Òde ilé, Òde oko, Èmùrẹ̀, Úmọ̀tá. Èmi ọmọ ọba ní Úmọ̀tá tún wà. Àwọn ẹsẹ̀ Èkùrí mi kí àwọn Ìjẹ̀bú Mùṣín, Ìjẹ̀bú Akaka, àwọn Ìjẹ̀bú torí dédé Ìjẹ̀bú ìparapọ̀ kan gbàṣà lárugẹ. Níbo wọn kàn ti fọ àṣà yẹn sẹ́, a ti ṣe, ó ti dandan kó parun. Àwa dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè rè fọ bàtà yẹn rán dún tàbí rán lù yẹn ó ti ya fẹrẹgẹdẹ. Ṣáà máa mú lẹ́kẹ̀ ọ̀run náà, ká máa wà wọ, ká tún máa mú ẹsẹ̀, ká tún máa so bèbè rẹ̀ mọ̀dì pàpà torí Ìṣẹ̀ṣe ẹni wa. Ṣóyìnbó kọ́nà wẹ́ ní bèbè rán ń pè náyé gbà nẹ́nà tàbí ṣé rán ń pa wọn yé mi wọn bá mi kí wọn yé mi wọn bá mi a máa jẹ́ ní iṣẹ́ o. Mi kí dédé àwọn Mùsùlùmí, mi kí àwọn Kìrìsìtẹ́nì, mi dẹ́ kí dédé àwọn oníṣẹ̀ṣe torí dédé ọmọ Yorùbá náà papọ̀, dédé ẹni pátápátá, dédé ẹni oníṣẹ̀ṣe. Ojú àgbè wa kò ní gbé ọ̀dàlẹ̀. Now ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tán sọ, nǹkan tá a gbé wá lọ́jọ́ títí òní. Èsì ọ̀rọ̀ kábítì fún àwọn bàbá wa òun la fi sọtì. Tá a dẹ̀ mú proof wá tí ò ń ṣẹnu mi tó ti jáde. Wọn ká tó wọnú èyí tó jẹ́ sí ọ̀rọ̀ gangan. Ẹ jẹ́ ká lọ ṣe preamble, ká wo ìṣẹ̀ṣe
Let's go there. Orun means heaven. Milah means messenger. Orun Milah, messenger of heaven. Now, when God created the universe, there was only one spirit he allowed to witness all creation. None of them witnessed all creation. The only one who, even Obatala in his wisdom, didn't witness all creation. The only spirit that witnessed it all is Orunmila. Ileri Ipin, witness to destiny. So when you get a spiritual reading in our tradition, the priest is calling up to that spirit, Orunmila, to open up your future, to see what your destiny holds, to see if you have a blessing coming that we don't want you to miss. And you got to do some rituals in order to make sure you get that blessing. You got a good job coming. You got some money coming. You got a good wife coming. We don't want it to pass you by, because just because something is meant for you, don't mean you're going to get it. Did y'all hear that? It can be meant for you. It don't mean you're going to get it. There's no such thing as guaranteed fate. Your decisions and your actions dictate whether you get it or you miss it. It could be something bad coming. Maybe you're supposed to get into a bad car accident. We don't want you to have that. So you're going to do some offerings to your ancestors and some other spirits so they can move that right on out your way. So it's Orunmila, which is why I wear him here, because I'm supposed to be a priest as well. I'm initiated, but I still have to get trained. Oh my God! Oh my God! We're the ones you sit on the ground with and we cast for you to see what's coming up into your life, to see if you want to hold it or let it pass on by. So he is second only to God. Whereas in Christianity is Jesus, in Islam is Muhammad, we have no such true comparison, because none of these were human beings. These are all spirit. You don't see, you feel, and you communicate. It's Orunmila. It is through him we know the wisdom of God. He's the only spirit that witnessed it. So he know when you're going to die, when I'm going to die, if you ever going to get married, how many kids you're going to have. He know how you're going to end. And so we call on him when we're trying to put our life back in alignment. Because Ifa means destiny. That's the name of the system. Ifa. Ifa. My name is Ifa Tunde. What is your destiny? Ifa Tunde. What are you telling me? What are you telling me? Ifa Tunde. Èmi gan fẹ́ pààrọ̀ orúkọ mi. Mo fẹ́ máa jẹ́ Ifá kí ló máa jẹ́ yẹn náà? Ifá Ayọ̀pẹ̀yọ̀. Ifá Moronfáyọ̀. Ifá ẹjọ́ torí Ọlọ́run mo ti fi Ifá Kọ́yinsọ́lá. Èèyàn kan tí ń jẹ́ Fákọ́yinsọ́lá nínú wa, ẹlẹ́yà tí ń jẹ́ Fákọ́yinsọ́lá. Èmi á máa jẹ́ Ifá Ayọ̀pẹ̀yọ̀. Ifá Ayọ̀pẹ̀yọ̀. Yes. Now, come on, Ifá Tunde. Find it, fulfill it. Àwọn bàbá tí mo fẹ́ gbé wáyé at the end of the day tó kò bá ń jẹ́ tọlọ́run, torí pé àwọn eléyìí irú àwa yìí tá à ń sọ̀rọ̀ àti ṣàkólọ rí nígbà kan rí. Bẹ́ẹ̀ náà ni brother wa Ifátúndé, kò yẹ yín sìn, Amẹ́ríkà ló wà. Ṣé rí irú lecture tó ń ṣe yẹn, màá gbé àwọn bàbá wa wá tó ń ṣe irú lecture yẹn. Mo dẹ̀ mọ̀ pé kò sí ni tàbí ṣùgbọ́n tàbí, torí wípé òun fọwọ́ síbi tó wọ́n ń gbé, òun fi ẹsẹ̀ síbi tẹ́sẹ̀ ń gbé, àwọn ọmọ wọn náà ó máa padà di Ifátúndé lọ́jọ́ ọ̀la. Yálà kó jẹ́ gbà tán bá darúgbó ló máa jójú ayé wọn, ọ̀ọ́kán máa gbọ́ nínú sáré wípé àwọn ọmọ wọn, because àwọn ọmọ táwọn tí ò bá dé jọmọ wọn, àjọ ọmọ táwọn máa bí èpè kọ́. Torí pé bí táyé wà lánàá kọ́ ló wà lénìí. Àwọn tẹ́sán pé ká máa tẹ̀lé yìí, báyé ṣe rí ńgbà yẹn kọ́ ló ṣe rí ń tẹ̀yìn. Gbogbo àwọn nǹkan yìí dẹ̀ rè, wọ́n wá kó wa lómi ọbẹ̀ ni, wọ́n wá da ìwé wa kọ ni. Wá ìtàn jiyàn pẹ̀lú Jésù dúdú ni, òyìnbó ni, kìnìkan ni. Ẹ̀rí pọ̀, ẹ̀rí máa jẹ́ mi nìṣó, àwa ọ̀bẹ sì kọkàn jà. Bọ̀ kó tó di pé a lọ síbẹ̀, àwọn nǹkan kan la fẹ́ máa gbà wọlé, àwọn ọ̀nà kan la fẹ́ máa gbà wọlé. Ìwọ tó bá lọ fẹ́ ba ẹ̀sìn èèyàn kan jẹ́, tó kàn dúró, tó fẹ́ dúró láti pé o fẹ́ máa ba ẹ̀sìn èèyàn kan jẹ́, àwọn tí ò kì í ṣe ọmọ àlè, eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ Yorùbá nation sí. No, ọ̀rọ̀ wọn kọ́, ọ̀rọ̀ ọmọ Yorùbá. Bá ṣe jáde tán fún èyí tó sọ pé òun fẹ́ máa pa ọmọ Yorùbá, bẹ́ẹ̀ náà là láti máa jáde tán fún àwọn tán láwọn fẹ́ pa ìran wa run. Dìkan tó bá fẹ́ pa ìwọ tẹ́ fi kó bá wa náà lélẹ̀. Ilẹ̀ Yorùbá kúrò lójú kan náà.
ìyẹn tí ẹni máa kọ́ lọ gbé wa kí n tó gbélé ìwà ẹ jẹ́ kí n padà lọ gbé program ẹ jẹ́ n lọ gbóhùn wọlé kẹ wá wo environment kẹ wo ibi tó wà ibi tí ayé ti lọ kódà gan ìlú bí tẹ́ ti gbé wá gan kẹ wo ibi tó ń ṣe sún lọ kí làbọ̀ ló òyìnbó yín ẹ wá mú àwọn ìran wa a ṣe pé fún wọn ó wá ti tó àkókò ń sìn pé àdúrà ló fìtì àwọn ìran wa ló fìtì àwọn ancestors wa tẹ́ ẹ̀ bá wá fẹ́ jẹ́ káwa náà máa ṣẹ́ èpè yẹn lójúkorojú ní kíkan ń sìn ẹ̀yin máa stop ẹ̀ by fire by thunder torí ẹ̀yin náà lẹ train wa àwọn ọmọ tẹ́ wá train yẹn náà àwọn náà máa padà wá náà máa wá tọwọ́ bọ̀ yín lójú náà máa fi wò yín lójú. náà. ọ̀rọ̀ ìṣẹ̀ṣe wọn tí wọ́n ṣe òun fatiwa àtẹ̀mí rèé o èmi mo sọ bẹ́ẹ̀ o táwọn àfọ́rà mi tí wọ́n nímọ̀ jù mí lọ bá rí i pé tí mo sọ lágbára jù wọn correct wa àgbà wọ́n bá ti lẹ́rìí gbogbo ọba tó lọ síbi ọdún ìṣẹ̀ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ pé lọ́ba rẹ̀ gbogbo mùsùlùmí mẹ́lẹ̀ Yorùbá pátá gbogbo àwọn ọba tó lọ síbi ọdún ìṣẹ̀ṣe tí wọ́n sì sọ̀pọ̀tì ọ̀rọ̀ tí wọ́n sọ ní ibi ìṣẹ̀ṣe irú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo ọba yẹn ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni tí wọ́n ṣe minority tó ní ìlú àti Nàìjíríà jẹ́nàrí àwọn akáà pọ̀ jù rí mùsùlùmí alákọ̀ọ́kọ́ tó pọ̀ jù lẹ́yìn náà ni Christian minority ni oní ìṣẹ̀ṣe so ìwọ ọba tó ń janu ní ìṣẹ̀ṣe nítorí wípé ẹ̀rí àwọn ọba alábàríkà kan tí wọ́n fi Islam hàn ọwá ní tí ẹ gbé ọba kalẹ̀ fún ní pé kó lọ mójútó ìṣẹ̀ṣe àti tradition ìyàtọ̀ ń bẹ láàrin tradition àti religion kọ̀dẹ̀ sí religion tí ò ní tradition tiẹ̀ tọ́rọ àwọn èèyàn kan tó bá ti gba religion wọ́n máa reflect lára tradition wọn kò sí religion náà tí kò kí reflect lára kíni tradition àwọn èèyàn ìtọ́lùwò wí pé ọ̀tọ̀ ni àṣà Yorùbá nínú àṣà Yorùbá ọ ń bẹ ń bẹ àṣà táwọn èèyàn kan pè ní àṣà Yorùbá ọ ń bẹ ń bẹ tí ọba Islam mú tẹ́gbẹ́ olúwe ìgẹ́ kò faramọ́ abẹ́ẹ̀kọ́ ni tẹ́gbẹ́ olúwe bá ń takò ṣùgbọ́n tó dá wa lójú ni wípé kò sí tradition kan tí èmú àwọn àṣà lọ́wọ́ olúwo wá ń sọ pé ẹ separate àṣà Yorùbá kúrò níbi ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ wá ní pọ̀ tẹ́yìn lọ́rùn bí ọ̀bà tẹ́yìn lọ́rùn ẹ̀sìn ti yìí owó ọ̀fẹ́ di aláìmoore àtòkùgbẹ́ dògèrè níwájú Ọlọ́run lọ́jọ́ ọ̀sọ̀ntọ́sọ̀ pé ọ̀tọ̀lẹ̀sìn inna dina inda Allahil Islam ọ̀dẹ̀ sẹ́tì kankan lọ́dọ̀ olúwo yóò pè ẹ̀sìn Islam ní kíni o ẹ̀sìn mọ́lọ̀ lọ́kan inna dina inda Allahil Islam ọ̀sẹ̀sì kankan tọ́lá wọn gbà jù Islam lọ ẹwà tradition wa ìwé tradition wa gbogbo tí a bá pè ní àṣà Yorùbá tí ó bá ti kọlu ẹ̀sìn wa kọ̀tàkù Kùránì ọ̀tàkù àdíṣì ọ̀tàkù kọ̀ àfẹ́tì ẹ̀sìn wa kò sí ìtàdó burú bí kásíkìní kàmà má ní ìjẹ́ ìwò lápòjú ẹ̀sẹ̀ agbádá àwọn fìlà wa ohun tá a máa wọ̀ agbádá ohun tí ó bá ti máa wọ́lẹ̀ tí wọ́n sì wọ́lẹ̀ ọlọ́ọ̀kọ̀ dẹ́mọ̀ àdẹ́bẹ̀ ọ̀kọ̀ dẹ́mọ̀ ó dé ní mẹ́jọ wọ́lẹ̀ ni tọ́lọ̀ ọ̀fẹ́ náà pa èyí tó bá kọjá kúkú sẹ́yìn rẹ̀ wọ́n ọ̀kọ̀ dẹ́gbù aṣọ àmà wọ́n kọ̀ dẹ́gbù tó kọjá kí ní kókó sẹ́ àríwá gbádá ìtọ́nà bá kọ̀rẹ́ tiwa lé lórí mẹ́rin kẹrìkà sí kí ní àbádẹ́bì lọ kọ̀rẹ́ tiwa tradition wà ní ó ti rí sí kí ọba kan wọ́n lọ́wọ́ sọ́dí sẹ̀sẹ̀ yí pé kí gómìnà kó bá wọn mójútó àwọn ọba tí wọ́n bá wọn sì sẹ̀sẹ̀ fún wọn bí yàráyà gómìnà dáadáa Ọlọ́run ni ó parẹ́ gbọ́dọ̀ tàbí bí dáadọ́ gómìnà náà tí ó tako òfin orílẹ̀-èdè wa òfin orílẹ̀-èdè gan sọ wípé kó kálukú sẹ̀sìn ẹ̀nà tọ́tọ̀ tó ẹgbẹ́ tó ọgbọ́ mẹ́rin ni pé tàbí ọmọ sẹ̀sẹ̀ ọba tí ń sẹ̀sẹ̀ bí kí ní tọ́wọ́ lé wà ẹgbà yìí mùsùlùmí gbogbo tẹ́ bá wà ẹ má dá òfin ẹ̀mọ́
kọ́ máa pe àwọn ẹgbẹ́ rẹ̀ sáàfin rẹ̀. ìkejì fatuwa rẹ̀ o ẹ̀yin ọba mùsùlùmí kẹ́ máa pè ní malikul muslimin ẹ̀rẹ̀ kó àfitì ẹ̀ náà fún òṣèlú burú bẹ́ẹ̀ tẹ́ bá ní ìjọba ni o tàbí ká ẹ pé ìmáàmù yín kó ti gbé ìkejì ọ̀tọ̀ lé ìmáàmù gbogbo ìlú wọn ní ìmáàmù ẹ ti gbé ìkejì kí ni omi amirul mu'minin ẹ̀rọ má di àfihàn àfi olóyìn búnù àfi ọ̀tọ̀ ọlọ́nu àfi ẹni tí ó ṣòfò nù ọba tó bá gbà bá ń wò ọba tó gbà yìí pé àti ṣẹ̀ṣe àti tradition nǹkan kan náà ni ẹ má dọ́dù ẹ̀ mọ́ ọní ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí olúwo làbí ṣe ọ̀gá wa olúwo kì í ṣe ẹgbẹ́ ọ̀nà kìí ṣe ẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá yìí àwọn tó lè jùlọ wọ́n lè wà ní kíni north ní ó sì fi jùlọ náà lẹ̀sìn mọ́tàmọ̀ tó ẹgbẹ́ òní kan lọ́dọ̀ pé òun ọ̀fẹ́ róòsà láàfin owó òṣìṣẹ́ òṣà ọlọ́tún wá fọba lé inú òtán lẹ̀ wó kò sí gbàtẹ́lẹ́ eégún jáde tí ò ní lọ kí olúwo sì yọjú sí kódà olúwo wa ìná tí wọ́n láti ṣe Yorùbá olúwo ti dé nítorí ọ̀fẹ́ràn tó ti lékún ọdún yìí nìkan ni yẹ̀yẹ̀ bá eégún wọn ò jẹ́wọ́ wà fi olúwo ni ó tilẹ̀ kó parí kì í sẹ̀sí ẹni kò sí ẹgbẹ́ tó lè rò lọ́dọ̀ gómìnà wa ọ̀gọ́ àwọn gómìnà ìkú ló ṣe kíni wọn ọ̀gọ̀ èyí tó bá gọ̀ fẹ́ parẹ́ nù torí ọlọ́run ìfẹ́ gọ̀ ṣe gómìnà ọlọ́run ìfẹ́ gọ̀ ṣe gómìnà kódà tó bá gọ̀ ọlọ́run ó fẹ́ àwọn ọlọ́gbọ́n sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní ẹ má kọjá yẹ̀yìn o bí àwọn lọ́yà ẹ má kọjá yẹ̀yìn kò rí bẹ́ẹ̀ o wọ́n fẹ́ gọ̀ sọ̀rọ̀ wọ́n ń ránṣẹ́ sí gómìnà ọlọ́gbọ́n táwọn ọlọ́gbọ́n ọmọ ẹ má bínú o. àwọn ọ̀dẹ̀ àwọn tí èṣù láàgbù ti lò làákàyè wọn àwọn tí àwọn ọmọlẹ̀ ti báyé wọn jẹ́ ó tún ṣe ìsìbáàtì irúnmọlẹ̀ ti ẹgbẹ́ kùrùsíyù tí a ní ọ̀pá rẹ̀ dànù ọgbọ́dọ̀ gbọ́ kùrùsíyù lọ́wọ́ ọmọ tí ò tí ìbẹ̀rẹ̀ lé kéwú ọmọ tí ò tí ìbẹ̀rẹ̀ lé kéde sí ẹgbẹ́ ọba tó ní irúnmọlẹ̀ ń bẹ ọmọ wa tí ò tí ìbẹ̀rẹ̀ ọ sáà kùrùsíyù kì í ṣẹgbẹ́ rẹ̀ ọmọ gọ̀ọ̀gán o ìwọ ọba náà tó sọ pé tradition kan ló jókòó tí lọ́jọ́ kò ti tradition rẹ̀ má dé mọ́sáàsì ìwọ àmà náà fi kiri kọ́ máa mọ́sáàsì má wà yí dì. Má bínú èmi ni mo. Let me show you the motor first. This is the kitchen. ó kì í sọ ọba wa ní yídì àwọn tá à ń lọ yídì àṣìlá bí ọba náà tó bá gbà pé ìṣẹ̀ṣe òun mú lọ ìṣẹ̀ṣe kìí ṣe kìkì máa ṣe ti ẹlọ́tọ̀ lóòótọ́ àmọ́ ìwọ tó jẹ́ ẹrú ọlọ́run tó ti fi ìṣẹ̀ṣe lẹ̀ tó ìṣẹ̀lẹ̀ bọ ọwá ní ẹja máa mánéjì àwọn ọlọ́run ó sì lè ọkú lọ́dọ̀ tiẹ̀ náà ọlọ́run wà léwọ̀ ọba kò wà ní léwọ̀. problem tí máa yí ni at the end of the day ọ̀rọ̀ ẹnu ẹ̀ la kò fẹ́ gbọ́ kò yé yín bọ̀ tógo bá ń jẹ́ tọlọ́run òun lè má jẹ bẹ́ẹ̀ ni bọ̀ a máa rí àwọn ọmọ ẹ̀sẹ̀ àwọn ọmọ ẹ̀ tó yìí máa padà wá sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́. àwọn ọba àwa kí aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wa sallam. nǹkan tí mo fẹ́ lò kọ́ ni. ẹnìkan kan ó tàpá sí ìṣẹ̀ṣe mọ́ kò lè tó 24 hours kò lè tó 24 hours kẹ́kẹ́ apárére ẹni tó bá fẹ́ mo sọ níjọ́ Ọ̀ṣun Òṣogbo ṣẹ́rí ẹni tó bá wù nínú wa tá a bá fẹ́ promote Islam Muslim ni mí ṣùgbọ́n gbà tí mo ti jọba mo wọ́dọ̀ mi ò lè kígbe òtútù. ẹni tó bá fẹ́ promote Islam awéláwà ní agbé adé. a fẹ́rú àwọn ọba báyìí náà kó máa sọ̀rọ̀ sókè a fẹ́rú àwọn ọba ọmọ ọkọ báyìí kó máa sọ̀rọ̀ sókè so that kólúwo lè mọ̀ wípé àti àwọn tó wà ní abẹ́ olú ìwò kó lè mọ̀ wípé àjòjì ló ń jẹ́ ní orí ilẹ̀ àjòjì làwọn jẹ́ kò sígbà tó ní deport wọn lù padà lọ sí Saudi
torí culture wa everything wa òun ni orí ilẹ̀ wa òun lẹ́wà ẹ wá ń lalẹ̀ ìwọ wá sọ wípé Olúwo ó ju Ọ̀ọ̀ni of Ifẹ̀ lọ torí pé Olúwo ó lóun ò ṣe ìṣẹ̀ṣe Olú Ìwó ó lóun gbà fún ọmọ Saudi Arabia yes ẹni tó gbé ẹ̀sìn yẹn wá ọmọ Saudi Arabia ni ó fẹ́ rí àwa dúdú sójú bó ṣe lè wù kó mọ oko ẹrú tó kó wá ní ìgbà yẹn ó ìwà nínú history wọn àwa láti dá history nù ó ìwà nínú ọpọlọ wọn kò sírú post tó lè wà ní Saudi Arabia wọ́n rí wípé ẹrú ni ẹ́ wọ́n rí wípé ò ní làákàyè wọ́n rí wípé làákàyè ẹyọ kan ṣoṣo tó wà lórí ẹ̀ kò ju kó bá wọn fọlẹ̀ kó fọ ara ògiri kó fọ gbogbo òkè kó fọ sílẹ̀ ọmọ àlè pọ́nbélé òun ni àwọn eléyìí bó a kàn fẹ́ àwọn ọmọ kan ó ìpọ̀ náà wọ́n máa gbé kan náà wá fún yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí kábíyèsí ìsọdílẹ̀. ẹni tó bá fẹ́ promote Christianity adé ẹ̀gún ní Jésù ń dé kì í ṣe adé ẹ̀kẹ́ tí olùkọ́ adé. bẹ́ẹ̀ni. kábíyèsí o Ọọ̀ni ìjọ tí Ọọ̀ni ti ń jẹ́ Ọọ̀ni lọ́ọ̀ni tí ń rúbọ ló ń ṣètùtù. bẹ́ẹ̀ni. kò sí Ọọ̀ni tó tálákà o àrí ìránṣẹ́ Ọọ̀ni tó tálákà bí àwọn tó ń tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ni. ìjọ tèmi ti dé àyà àwọn bàbá mi o òkè òkè lèmi lọ. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì lè súnmọ́ mi commander of the order of Niger ṣọ́kẹ́rẹ́ yìí. àwọn ọlọ́mọlẹ̀ dúró o àbíyèsí àwọn onílẹ̀ àwọn aláṣẹkùn bá wa ṣe o àbíyèsí o ẹ jọ̀ọ́ ẹ bá a sọ fún gómìnà nílẹ̀ Yorùbá commander of the order of Niger wà kéré wájú ọ̀nà bí ìrà kí wàá ṣòwò. nǹkan tó bí wọn nínú leléyìí àwọn nìkan ló fẹ́ máa oppress nǹkan tó bí inú leléyìí wípé ta ni ẹ́ Olúwo ló ń dún ló ń dún ló ń dún ló ń dún you can imagine ọmọ àlè kò sí orúkọ míì àti ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wípé bàbá ọmọ àlè níbọ̀ mo mọ̀ ó dá mi lójú torí wòye 10 years ago téèyàn kan bá rí mi gan a máa sọ wípé no lady ìyá mo máa ń bò délẹ̀ nínà ó wà lórí Facebook mo máa ń bò délẹ̀ ní ojú mi nìkan ló máa rí níta ojú mi nìkan báyìí ló máa rí bí ọmọ tiẹ̀ náà máa ṣe rí nìyẹn ọmọ ẹ̀ sì máa lo ìlẹ̀kẹ̀ ó máa jẹ́ Ọ̀ṣun Fúnkẹ́ ọmọ eléyìí ó máa jẹ́ Ọ̀ṣun Fúnkẹ́ àti ọmọ Olú Ìwó àìdá lójú ayé yín tàbí ẹ̀yìn yín. tiẹ̀ náà ọlọ́run ọjọ́ bínú sí i. ó ì máa jẹ́ Ọ̀ṣun Fúnkẹ́ ẹ bá wa pín ètò yìí bàbá Ọ̀ṣun Fúnkẹ́ òun ló ó máa ṣẹlẹ̀ ẹ ráwọn tí mo kọ́ gbé jáde ni ìwọ wá ń sọ̀rọ̀ ó jẹ́ kẹ́sìn ẹlẹ́sìn ṣe tiẹ̀ ni gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ kàn ń lo indirect ni now ó ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ń lanu tẹ́ ń ba ẹ̀sìn èèyàn jẹ́ tẹ́ ń la ẹnu tẹ́ dẹ̀rọ wípé yes kò lè jọ wá lójú torí wọn máa ń yí ni á ní ẹ bẹ́ẹ̀ lànà bí ṣe sọ bẹ́ẹ̀ kọ́ lànà bí ṣe sọ á máa ṣàmú kan á fi máa pàkan lórí lóòótọ́ lótìtọ́ ó wà ń bẹ̀ náà àtúríbòmí náà tó máa tún ní kò rí bẹ́ẹ̀ ó takora wọn ni nǹkan tẹ́ ń kà fún wa nǹkan tá ní ká lọ kọ́ ó takora wọn 100%. bàbá Ọ̀ṣuntọ́lá òun ni orúkọ ìmáàmù yìí sìn torí ọmọ ẹ̀ sì máa gbégbá Ọ̀ṣun ọmọ ẹ̀ sì máa lò lẹ̀kẹ̀ báyìí ẹ bá wa pé bàbá Ọ̀ṣuntọ́lá now àáfà ṣéèkì bàbá Ọ̀ṣuntọ́lá ṣéèkì bàbá Ọ̀ṣuntọ́lá ẹ bọ́ bí ẹ jẹ́ ká máa gbọ́ lọ bìkan ó láwọn bìkan tí mo tún fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí mẹ́rin mo dẹ̀ ní fídíò tí mo fẹ́. kò sí ẹ̀ka tọ́lọ́run lórí ìtìlé ayé tó tó ìṣẹ̀ṣe àtẹ̀bọ̀ ṣíṣe. you can imagine ẹ̀sìn ẹlẹ́sìn ẹ dẹ̀ sọ wípé ẹni kí oníkálukú kò ṣe títí èwo la fẹ́ dìbò ẹni tó dẹ̀ gba ẹ̀sìn yìí náà wá ó ní arán òjíṣẹ́ oníkálukú sí ẹ̀yin ọmọ àlè bàbá Ọ̀ṣuntọ́lá dádì Ọ̀ṣuntọ́lá sheik dádì Ọ̀ṣuntọ́lá ọmọ àlè nìyí
torí kò sí ẹni tó rí Ọlọ́run rí pẹ̀lú gbogbo ìdààmú tí ẹ wà pẹ̀lú gbogbo àìríjẹ àìrímu láti ọjọ́ tẹ́ ti ń forí dó ilẹ̀ ó yẹ kó ti gbè yín ẹ wá sọ wípé oníwo ó rí nǹkan sí ni ó gbé kò gbé aráàlú ẹ máa wo ibi tó ti ń ṣe wàásù o ẹ máa wo bẹ́ẹ̀ lọ ẹ máa rí bẹ́ẹ̀ sí yìí o. ìfìyẹ̀dá wèrè kan mọ́ àgbàlagbà tó ti darúgbó àmọ́ bóyá àgbà ni ó pọ̀ sí wèrè ni àbí n tí ń jẹ tí ń mu ní ó pọ̀ sí wèrè ni àbí ń mu gbó àbí ń gbà míì ẹni tí ó bá já láìmọ̀ kan tó bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí ó mọ̀ wèrè làwọn èèyàn ó pè wọn ò ní mọ̀ pé àìmọ̀ kan lọ́sọ̀ di wèrè àìdá bàbá ẹyí wèrè pẹ̀lú bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ ẹ̀ sọ nọ́mà wèrè dédé èlò lè sọ tẹ́ ẹ̀ sọ ẹni ìwò olóòsà àti ẹ̀sì dákò sáhùn ó sáà gan bẹ́ẹ̀ ṣe rí tó mo tó rìpítẹ̀ mo tó gbàgbé ẹ̀ kí ló dé bàbá mi ọmọ òsáhùn bàbá mi ọ̀má tí wọ́n bá kó èèyàn 1000 jọ nílùú Ìwó tipátipá bóyá lẹ́yẹ̀rẹ́ ọkà. because ọmọ àlè lẹ́yìn ọmọ àlè inú yín ti ń dàgbà dáadáa tó bá wá sọ wípé gbogbo ilẹ̀ Yorùbá ló ní nǹkan tán fi tẹ̀bẹ̀dó ló ní ifá tán fi tẹ̀bẹ̀dó tí bàbá tiẹ̀ tí ò bá wà mọ́ Islam ò ṣẹ̀ṣẹ̀ dé Nàìjíríà Christian ò ṣẹ̀ṣẹ̀ dé ẹ lè ti yọ ọmọ àlè láti ọjọ́ tó ti pẹ́ wá bọ̀ kò possible tán bá trace yín kán wá trace yín lọ tó ò bá ti rí that means pọ́nbélé ọmọ àlè ní pọ́nbélé ọmọ àlè ní yes. méjì tí ó lóun gbọ́ níbi òkú sọ́kọ́ wọn máa wo àmọ́ nílùú yìí wọ́n ní ìfàkà ló tẹ ìwòdó ìwòdó lọ́tẹ̀ ìwòdó wọ́n ní ìfáhùn nígbà tó ń sọ lọ lọ́wọ́ dákò ṣàwó tààrù ṣàwó ọdún ló ṣàwó àwọn òbí kankan ní wọ́n jù. òkú yọ lára yín eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fóun bí ènìyàn ẹni tí ò sí nǹkan kan ó nọ́mà ó ṣe dáadáa ó ṣe ilé ayé jù yín lọ àwọn akunkun mẹ́kọ yìí àwọn ọ̀dẹ̀yàtù yìí bàbá Ọ̀ṣúntọ́lá tàbí Ọ̀ṣúnríbidésí tó bá bí ọmọ ẹ máa bí láyé tá ń lọ yìí do as I say ó ti kọjá brain think before you do òun làwọn tá ń bí lọ́wọ́lọ́wọ́ yìí tó o bá mọ̀ lójú ayé ẹ̀ bàbá Ọ̀ṣúntọ́lá wàá mọ̀ nínú sáré ẹ bá wa pín ètò yìí kó bá wa dé ọ̀dọ̀ Sheikh bàbá Ọ̀ṣúntọ́lá. Islam lọ nílùú Ìwó ó lè jẹ́ páwọn bàbá wa kan bẹ tí wọ́n ṣe nǹkan kan ẹgbọ́n mi sọ ọ̀pọ̀ nínú tí wọ́n ṣe táà sí bí ẹ bá ṣe láyé sí ọyẹ pẹrẹ ni. bẹ́ẹ̀ náà ló ṣe máa jẹ́ náà nìyẹn bàbá Ọ̀ṣúntọ́lá by ìwọ àìmọye nǹkan táwọn bàbá yín ṣe tẹ̀yìn ò ṣe bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ọmọ ẹ tó bá máa bí tọmọ ẹ tún máa bí bóun náà ò ṣe ní ṣe nǹkan tó ṣe nìyẹn tó máa sọ wípé bàbá ta wá ṣèkì kan tẹnu ẹ̀ tó useless sí àwọn ancestors wa ìgbà yẹn Ọ̀ṣúntọ́lá ọmọ ẹ ó máa claim ẹ wípé àwọn ancestors wa bẹ́ẹ̀mi ṣe ń claim ẹ lọ́jọ́ títí òní lọ́mọ ẹ máa claim ẹ wípé sí àwọn ancestors wa àwọn bàbá wa ò ṣe bọ̀ àwa ṣe ń sìn yín torí wípé a mọ̀ wípé orísun wa ni ọ̀dẹ̀gbẹ́ni sókè sọ̀rọ̀ sókè wọ́n tó fọ́gi mọ́ ẹ lórí. ẹ̀mọ́ yìí táwọn bàbá wa ṣe láyé ìgbà kan táà sí nígbà bàbá náà sì bẹ̀rẹ̀ lọ́dọ̀ pé ká dáa ju kí lọ àwọn lọ. bẹ́ẹ̀ náà ni Ọ̀ṣúntọ́lá ọmọ ẹ̀ ó máa da jù wọ́ lọ torí ó máa padà rúgbà Ọ̀ṣun òun ló máa bá wọn lọ rúgbà Ọ̀ṣun ti Ọ̀ṣun Òṣogbo yes Ọ̀ṣúntọ́lá ẹ̀ Ọ̀ṣun wọlé wá Ọ̀ṣúnríbidésí ẹ̀ òun ló máa lọ rúgbà ó lè ti gbó kó ti tọ́ èmi ò ní okun kékeré o kó gbó dáadáa ń gbà yẹn ò wá nílé sunkún ọ̀ kó jẹ́ pé ó máa wà nínú sáré tó máa rí tó máa gbé píkṣọ̀ wá bá ẹ wípé ọmọ ẹ ló ń bá wọn ru igbá Ọ̀ṣun àáfà Sheikh bàbá Ifá Ọ̀ṣun bíyì òun ni máà tó ń sọ̀rọ̀ yìí torí kò sí bó ṣe lè jẹ́ àwọn nǹkan tó ṣe yìí àwọn ọmọ ẹ ò lè bá ẹ ṣe kò sí bó ṣe lè jẹ́ kò lè bá ẹrú àwọn ẹrú táǹkàǹsù yìí ẹ̀yin lẹ tọwọ́ bọ̀ wá lẹ́nu kò lè bá yín rú káàkiri mọ́ ó ti mọ nǹkan táyé ibi táyé ń lọ there's nothing tó dáa láti ara nǹkan tẹ́ gbé wá. àwọn ancestors wa wọ́n ṣe àdá
wọ́n ṣe aṣọ òkè, wọ́n ṣe iyùn yìí, wọ́n ṣe ara alẹ́ tí ìgbà ìmọ̀ kan. Wọ́n ṣe aṣọ òfì, wọ́n tún ṣe aṣọ kan àrán, yes, mo rántí nígbà yẹn lọ́hùn tó bá bímọ tó bá lo aṣọ òkè wá lo aṣọ yẹn àrán ni àwọn ìyá yẹn náà ti lò ń gbà yẹn àwọn ancestors wa àwọn náà ṣe idẹ, àwọn náà ṣe nǹkan tó ń pè ní adé, àwọn náà ṣe ọkọ́, àwọn ló rí ewé wípé kí nǹkan kó ṣèyàn kán mú ewé méjì papọ̀ wípé inú tó ń run ẹ̀ yìí gba ewé yìí fi pa orí ìdodo ẹ̀ kó lọ. Àwọn ló fún wa àwọn ló fún wa ní ọ̀rọ̀ kìrìsíù tí wọ́n ń sọ wípé kán lọ kà yẹn. Àwọn bàbá tiwa náà àwọn ló fún wa, àwọn ló sọ ọ̀rọ̀ wípé kó máa wí bẹ́ẹ̀ kó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Àwọn ló sọ̀rọ̀ wípé òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ tó ń rọ̀, Ọlọ́run ló fún wọn lágbára. Ẹ̀yin sìn kí lẹ gbé dé, kí lẹ ṣe gangan láti ìgbà kan ti gbà, kí lẹ ṣe bàbá Ọ̀ṣuntọ́lá, Sheikh bàbá Ọ̀ṣuntọ́lá, kí lẹ̀yin ṣe Adàgbàjẹ́rà Ọ̀fù, kí lẹ ṣe, kí ni Olúwo àtìgbà tó ti wà lórí oyè nílùú Ìwó, kí ló ti gbé orí inú Ìwó ṣe, kí lẹ lè nàka sí. Now gbé ẹnu ńlá ẹnu yábayàbá gbé sókè kó wá continue rubbish tó ń sọ. Ìgbà tí wọ́n gbọ́ tí wọ́n wọ́ òkúta láti fẹ̀ wá, tí wọ́n wọ́ òkúta mẹ́ta tí wọ́n wọ́ ọ̀bọ̀ láti fẹ̀ wá sí Ìwó, àwọn tó ń wọ̀ ẹ̀gọ́ làwọn. Ìwọ́n náà lè máa wọ òkúta káàkiri kọ́ lọ wọ́ okùn tẹ́lẹ̀ fún àwọn káàkiri ojú títì àbí inú igbó. Òkúta tí Olúwo gbé tó jù gbogbo inú gbogbo ṣe tẹ́tọ́ tẹ́ kí ó ṣàjáde kọ́ na Olúwo dáadáa kọ́ mọ́jọ wálé kó lè mọ́lẹ̀. Òru ló tún gbé lọ ọ̀nà rẹ̀ ó tún bọ̀ rí ìgbà gan aláyé rẹ̀ tó wá ń dá sí ìwọ rákúrakú bọ́ọ̀ bá rówó ní jìbìtì ló ti rówó ilé nìkan ló dé ìtẹ́ ní òkú ọjọ́ méje lẹ́fún ẹ̀ tó nígbà kan yọmọ sàárẹ̀ Olúwo kan dán sí ni ó tún wá lọ fi ọba mọ́tò lé ó dá kéèyàn máa bú òòṣà torí Olúwo èyí abúó. Ẹgbọ́n ó dá kéèyàn kó máa bú òòṣà do me I do you, God know the face. Nǹkan tó bá mú ẹ tó bá fi sọ wípé ó dá kí wọ́n máa bú òòṣà gbogbo ìgbà náà làwa náà máa fi Ọlọ́run tiyín máa pa Ọlọ́run tiyín tán fi òkúta yí tán lọ ń la àwa náà ti débẹ̀ lọ la rí ta ló ń yípo lórí ẹ̀ ta ló ń forí balẹ̀ fún bí bọ́bá ń forí balẹ̀ fún òrìṣà tiwa bẹ́ẹ̀ náà là ń fi orí balẹ̀ fún òrìṣà ibi tí tá a lọ ní Saudi náà tá à ń forí balẹ̀ fún tá à ń tọ̀ nǹkan láńbẹ̀. Ọ̀dẹ̀ gbẹ́nu sọ̀hún. Ó sà lérò wọ́n kàn fi òòṣà bí ṣe ń bú wọ́n kàn fi ń ṣe yàrá ni wọ́n bá mọ̀ pé ó ń bú òòṣà bá ń bí ọdún sọ fún òòṣà kọ́kọ́ rí kóòtù ó sì sọ fún yín pé ẹ̀mẹ́ta ayé láàmú o ẹ lọ ó kọ bàbá àwọn olè ó kọ ìyá àwọn olè ó kọ gbáàrí ó kọ tó gẹ́gẹ́ rí ẹ mú lọ bá òòṣà. èèwọ̀ máa béèrè ara ẹ̀ ta ni Olúwo jọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ tàbí ebi ìlú ló ṣẹ̀ orí gbígbẹ orí tútù òun nìyí kí ló ń fẹ́ forúkọ ẹ̀ ṣe kí ni èèyàn fẹ́ forúkọ ẹ̀ ṣe èèyàn lè forúkọ ẹ̀ ṣe anything now. ẹ fún ọ̀sà ní tí èdè ẹ̀jẹ̀ ní alẹ́ ìmú fúnra yín ẹ sọ fún gàtà pé ìmú fúnra yín. Ọlọ́run àwọn kan náà ó sì máa wọ́n máa ọ̀rọ̀ ó sì kí ni wọ́n máa gbọ́ bẹ́ẹ̀ bá já àfa wọn ni ànábì ní ń bọ̀ nípa ayé ni wọ́n máa dẹ̀ ṣerú wọ́n ti dọ̀rọ̀ ẹ̀ṣẹ̀rú ṣe ni wọ́n gẹ́ẹ̀tì ẹ̀ka ń bí ẹ̀sìn báyìí o wọ́n lọ báwọn yẹn jáde kúrò ní ẹ̀sìn. Àwọn ọmọ ẹ ò lè gẹ́ẹ̀tì ẹ̀ àwọn ọmọ ẹ ò lè gẹ́ẹ̀tì ẹ̀ kò possible because àwa gan ò gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ yes àwọn ọmọ ẹ ò lè gẹ́ẹ̀tì ẹ̀ torí àwọn ọmọ ẹ máa gbé gbá Ọ̀ṣun tẹ̀ àwọn ọmọ ẹ máa gbé gbá Ọ̀ṣun ìkan nínú àwọn ọmọ ẹ ó máa jẹ́ni tó máa ru gbá Ọ̀ṣun tí gbogbo ayé máa ní kọ́lọ́run bá wa ṣe bàbá yẹn ní dáadáa bàbá yẹn dàgbà gan-an àbọ̀ lẹ́yìn ìgbà tó kú báyìí àwọn ọmọ ẹ̀ báyìí gbogbo wọn Ọlọ́ṣun Onífá oní ẹ̀bá mi èwo ló tún kù oní Ọ̀ṣun
àti gbogbo ẹ̀ lọ gbogbo nǹkan tá a máa ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátápátá ló máa gé kàjẹ nínú sáré pé aṣojú ọ̀nà lélẹ́yìí wàá tún máa dúpẹ́ pé Ọlọ́run mo tún dúpẹ́ o mo dúpẹ́ pé lára àwọn ọmọ mi tiẹ̀ wá jẹ́ Ọ̀ṣúntúndé torí lára àwọn ọmọ ẹ máa jẹ́ Ifátúndé Ọ̀ṣúntúndé àwọn ọmọ ẹ ló wọ́n máa jẹ́ bẹ́ẹ̀. orí ẹ̀rọ ìtú ọ̀tún wá fi jáde sí ni wọ́n ṣe kéde wọ́n sì bá tún wá lé lórí. mo ń wọ ọmọ kan lónìí ọkàn máa ń wò pé ọmọ mẹ́ta ni ọmọ mẹ́ta ni wọ́n sì sàbúlà ẹnìkan wọ́n interview wọn wọ́n mẹ́tẹ̀ẹ̀ta pátá mùsùlùmí ni wọ́n gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ti sápò lé kódò ẹ tí interview wọn fura bá àwọn ẹ̀ tí mú gbó wọ́n bí ẹlẹ́ ìgbésẹ̀ ìgbẹ́ tí mú gbó ọ̀rọ̀ dálẹ́nu wọn bí kan mí ẹ wò àwọn ọmọ wọn ti sápò nínú mọ̀lẹ́bí wọn sẹ́ni báwọn. kí láwa láǹfààní orógbó kí ni àǹfààní orógbó ohun tá a jẹ tí ò láwẹ̀ tàbí tán pa tí ò jẹ anything kí wàá ní àǹfààní ìwọ náà ló fẹ́ nu ara ẹ tó ń sìn ìwọ ló fẹ́ nu ara ẹ sọ ibi tán tiẹ̀ jókòó sí tán ti ń fún wọn ní lecture yẹn ibẹ̀ ni mo rò pé bóyá mo fẹ́ rí. ọmọdé má sọ pé tó ọsọ kò sọ̀rọ̀ mi lọ yẹ. ibẹ̀ yẹn ni mo rò pé bóyá mo fẹ́ rí. tòun tó wà lọ́pàá sábẹ̀ mú dókítà ẹ̀ẹ́dógún. mo try láti forward. lẹ́yìn ọkọ̀ bíi márùn-ún pé ibà ti fẹ́ yóò fi ilẹ̀ pé ibà àbí ẹ̀há ọdún mẹ́tàlá tẹ́ wà Mẹ́kà ẹ̀há ọ̀sọ̀kalẹ̀ kí ló dé tí ọ̀sọ̀kalẹ̀ Mẹ́kà nítorí pé kọ̀ọ̀kan sọ pé ó gbá tani. ìlú Mẹ́kà nìyẹn tẹ́ bá rí ibi tó wà tẹ́ bá rí inú ibi tó jókòó sí tẹ́ bá rí gbogbo ara ògiri tẹ́ bá rí bí gbogbo ẹ̀ bó ṣe rí bí ilé àbàtà tàbí ilé àbẹ̀rẹ̀wọ̀ kí ló dà ẹ̀yin dẹ̀ kúnrẹ́rẹ́ ẹ kó roro ẹ mú ẹ ní ìṣẹ̀ṣe lẹ́yìn fẹ́ máa bú ẹ ló ìṣàlẹ̀ fẹ́ máa bú ìwọ múra ń sìn ọmọ àlè Saudi Arabia torí àwọn Saudi Arabia ní kọ́tọ̀ àwọn ni ìwọ ní káwá gbé kọ́tọ̀ wa sọnù òun lẹ́ni tó bá tiẹ̀ máa wọ̀ gan kó wọ̀ bíi tiyín kí ṣòkòtò ẹ̀ kó má délẹ̀ kágbádá ẹ̀ kó má délẹ̀ àwọn pípò yìí ókè ẹ jẹ́ ká wo ọ̀dẹ ẹgbẹ́ wọn. akíwò ní ìlú Ọ̀sán ọba tá a jẹ ní ìlú Ọ̀sán 24 ìdílé tí mo ti wá àjẹ mẹ́sàn-án èmi ẹlẹ́kẹsàn ọba tó wà ń bẹ̀ èmi nìkan ni mo jẹ́ muslim nínú gbogbo àbátọ́ tí ń jẹ ní ìlú Ọ̀sán Èkìtì. Allahu Akbar. ààfin Ọ̀sán Èkìtì kò síbi tí wọn kì í wọ̀ ń bẹ̀ kò sóòsà kankan bẹ̀ o. Allahu Akbar. alukuran lẹ máa bá ń bẹ̀ adẹ̀ tún gbà fún Mọ̀lánà sí wàhálà jìbò. mo kàn fẹ́ jẹ́ ká mọ̀ sọ fún àwọn ọba yìí pé kò sí nǹkan tá a lè fi darí ìlú tó ju Quran lọ. ìwúre látòrí ààfin Ọ̀sán Èkìtì ni. ṣẹgbọ́n kò sí nǹkan tó lè fi darí ìlú ju kìránì lọ alátọjọ́ tẹ ti fi ń darí àtọjọ́ tẹ fi ń darí hàn tí ìbí bàbá ìwọ tó ń sọ̀rọ̀ yìí tó ti fi ń darí tó ti ń kà ládùúgbò tó ń ṣe ní wákàtí 5 tó ń ṣe lóru tó ń ṣe tàbí tó ń ṣe gbogbo ẹ̀ kí lọ́nà àbáyọ kí ni solution irọ́ náà ni òdo 0 upon 0 upon 0 òun ni ojú kan ni you people. mo dẹ̀ fẹ́ kí gbogbo aká farabalẹ̀ láàrin ìṣẹ́jú kan ká gba ìwúre náà mi ì fẹ́ mú padà lọ sọ́sùn. ṣẹgbọ́n ní kàn gba ìwúre. ẹ máa rò pé bóyá a máa sọ pé èyí tí a wí fọpọ lọ gbọ́ bẹ́ẹ̀ kọ́ o èyí tí a wí fún Quran ni Quran ń gbọ́ ó ní àwùjọ bíi láìmínà ṣe ta ni rọ̀jí. mo kí ọba ìlú Ọ̀sán ẹ kú òun Olódùmarè kò ní jẹ́. ẹ wo bọ́bọ́ tó ń sọ̀rọ̀ yìí ẹ wo bọ́ yìí ń sìn very young guy bọ́bọ́ yìí ò lè ju 30 something ni bọ́bọ́ yìí máa wà àrírú ẹ̀rí ìyẹn lẹ máa mọ̀ wípé nǹkan tí bàbá Ọ̀ṣúntọ́lá yẹn ìyẹn Sheikh Ọ̀ṣúntọ́lá ta wò tán yẹn nǹkan tó sọ yẹn àwọn ọmọ tiẹ̀ náà yìí máa padà wá rí báyìí wọ́n máa di Ọ̀ṣun ríbi dé sí nínú ẹbí wọn torí irú ẹni tó ń sọ̀rọ̀ yìí I'm pretty sure pé 10 years ago bọ̀bọ́ yìí ò rí bó ṣe rí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó ní làákàyè sọ. kó bàjẹ́ mo kí gbogbo lọ́balọ́ba àgbáyé pàápàá jùlọ mo kí Ọọ̀ni Ifẹ̀ pé kábíyèsí o kí adé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ o mo kí òun Ṣakí ti ìlú Ṣakí a kì í rọ́bà fín nílẹ̀ Yorùbá báwọn bá wá sí fi kọ́ wa kí n pé kábíyèsí o mo wá kí gbogbo lọ́balọ́ba ọba ìlú Ọ̀sán àwọn tó máa ń
fi gbogbo ara sọ̀rọ̀ nípa ẹ̀sìn lórí ọ̀rọ̀ yín bíi pé wọ́n ń tanra wọn jẹ ni. Nǹkan ẹyọ kan tẹ́mi kàn fẹ́ sọ tàbí méjì lórí ọ̀rọ̀ tí yín ni pé ìgbà ló nígbà ń lò. Ẹ̀yin náà dé ẹ wá ló gbà yín ni. Àmọ̀ràn tẹ́mi ó gbà yín ni pé kẹ́ lo ìgbà rere lẹ́ẹ̀dọ́mọ́. Kẹ́ lo ìgbà rere lẹ́ẹ̀dọ́mọ́. Inú mi dùn pé ẹ pè tán ara yín pé gbogbo ọba tó jẹ nílùú ọ̀sìn ìdílé yín èèyàn 9 ló ti jẹ yín lẹ́sìn kẹsàn-án. Ẹ̀yin nìkan ni Muslim. Ẹ̀yin tẹ́ wá jẹ́ Muslim ẹ má jẹ́ kó jẹ́ pé rí yín ni ó ti dópin láti máa fi Muslim joyè. Ìlú tí wọ́n ti ń tukọ̀ rẹ̀ kó tó bí baba ńlá baba tó bí baba ńlá baba yín tó fi Korean tukọ̀ rẹ̀. Ìgbà tẹ́yìn wá dílẹ̀ yín tó mọ̀ pé Korean wọn gbọ́dọ̀ fi tukọ̀ ẹ̀ rárá. Ọba ò kí ń jẹ lórí ẹ̀sìn. Ọ̀rọ̀ ọba àwọn tèmi fi sọ̀rọ̀ lórí tẹ́ bá lọ gbogbo program mi sọ̀rọ̀ lórí ọba. Ìdí ni pé ọba ò kí ń jẹ lórí ẹ̀sìn. Tọ́ba bá ti jẹ ó ti di ọba Muslim, ó ti di ọba Christian, ó ti di ọba ẹlẹ́sìn ìbílẹ̀. Ọba ò kí ń jẹ. Ìdí ni pé ọba máa ń jẹ lórí ìlú ni. Èmi ò sì sọ̀rọ̀ lórí ìlú, mò ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn ti tèmi. Tèmi nímọ̀ nípa ẹ̀. Ta bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀, tèmi nímọ̀ nípa ẹ̀. Ọba ò kí ń jẹ lórí ẹ̀sìn o. Ìwúre tẹ wá dápọ̀ ọ̀hún. Kábíyèsí nítorí yín fi hàn. Ó jẹ́ ní yín lọ o. Ọ̀jẹ̀ ni kò mẹ́ni tó ń lò. Kò sí ohun tí ń jẹ́ ìwúre lẹ́nu Islam. Bẹ́ẹ̀ ni. Àdúrà lẹ́lẹ́yìn fẹ́ ṣe. Àwọn tó ń mú kan mọ́ kan. Kò sí ohun tí ń jẹ́ ìwúre nítorí pé ìwúre gbólóhùn òrìṣà ni. Bẹ́ẹ̀ ni. Ìwúre tẹ́ ti sọ láàrin òun gbólóhùn òrìṣà ni. Bẹ́ẹ̀ ni. Pàtẹ́mọ̀ fẹ́ jọba lórí Islam láwà nílẹ̀ ìbáwí ẹ̀ bá ti dádé rárá. Èmi ò wá bí wá tí wá defend ẹ̀sìn kankan. Is it that Muslim, Christian àbí traditional? Mi ò wá bí láti wá defend ẹ̀sìn kankan. Ẹ̀sìn tó bá wù kọba ó jẹ́, ṣùgbọ́n ọba máa ń joyè lórí ìlú ni. Ó dára jù kí ọba ó joyè lórí ìlú. Ní ìlú tẹ́ joyè lé lórí, tẹ́ jẹ kábíyèsí lé lórí, tẹ́ jẹ ọba lé lórí, tẹ́ bá fẹ́ kó tòrò, tẹ́ bá fẹ́ kó tùbà, tẹ́ bá fẹ́ kó tùsẹ̀, ẹ ní láti joyè lórí apá kìíní, apá kejì, apá kẹta. Àmọ̀ràn mi fún yín nìyẹn. Ó ṣe láìbọ̀rú. Ogbó atọ́ asúrè ìwòrìwò fún. Now, ẹ máa gbọ́rọ̀ tó ní làákàyè sọ. Àwọn pípù yìí ló ń tọwọ́ sáwọn èèyàn lẹ́nu. Wọ́n dẹ̀ máa gé wọn jẹ ni. Ẹ máa rí wípé Olú Ìwò Rasheed òun ló ń gbé àwọn yẹn náà ló bẹ̀rẹ̀ sí ní gbé wọn jáde sí. Wọ́n fẹ́ máa kọ́pì ẹ̀ ni. Wọ́n fẹ́ máa kọ́pì ẹ̀ bọ́ gbogbo yín pátápátá. Àwọn ọmọ tẹ́ ẹ máa bí. Ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó ni. Ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Ẹ mọ̀ bìkọ́ ojú kan náà lẹ́wà. Ojú kan náà lẹ́wà. Bí ìgbà téèyàn mú globe tó gbé síbì kan tó kàn wà lójú kan náà. Ẹ mọ nǹkan kan ju àwọn tẹ́ lọ gbé Kùránì wá lọ́dọ̀ ẹ̀ gan. Àwọn gan sún síwájú. Bọ ẹ̀yin ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí nínú àwọn àpá. Wọ́n sì ní gbọ́ àbòsí ni mo tún sọ Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni. Wọ́n sọ pé kò yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yẹn yí pé at least nígbà táwọn ẹ̀tánà bí wà láyé. Ìṣòro tí wọ́n nìyẹn. Ìṣèbáyàdé wa Ọlọ́run ni kò sí ìran kan tá à rán òjíṣẹ́ sí kí wà nábì tó dé. Ṣèwáyà kúrò àlọ́ sọ bẹ́ẹ̀ ó yẹ kó wà nábì Yorùbá wà náà àbí Yorùbá ṣe èdè ni. Díẹ̀ ló kàn máa pè lọ́jọ́ kan pé àwọn ọmọ ẹ ti di Ọ̀ṣúntọ́lá o. Àwọn ọmọ tọ́kọ́ náà lélẹ́yìí o. Ṣé bóun I'm blushing. Àwọn mẹ́ta náà ń ṣe tóbò tàbí tó náà ń ṣe. Can you stand up and do 360? Let me see. Ọkọ ẹ̀sìn náà lélẹ́yìí. I wear hijab. It doesn't matter. I just want to see how tall you are. Òun lélẹ́yìí ó gba àwọn ọmọ tó ń wá kúrò nítorí. Kí làbọ̀ lú òyìnbó bàbá? Wow. You have Bankuda. Àwọn ló ń ṣe polówó online. Do you have Bankuda? Bankuba? Is it a bank app? It's not bank app. Bankuda, Bankuba. I don't know. Bankuda is from the back. Bankuba is from the front. Yes. Yeah. Now. Àwọn ọmọ bí ìwò lélẹ́yìn. Àwọn ọmọ bàbá Sheikh. Yes. Ọ̀ṣun ríbi dé sí.
But are you sure that place is still tight? Sir? Is it tight? How? Like, I've not had any intercourse before. Àwọn ọmọ Sheikh Ọ̀ṣunríbidésí òun nìyẹn. Àwọn ọmọ Sheikh Ọ̀ṣunríbidésí ní ìlú Ìwó, àwọn ọmọ ẹ̀ You're nìyẹn. very quiet now, eh? Now, ẹ jẹ́ Can a àtúntò eléyìí. 6-year-old Ẹ̀yin lẹ child fọwọ́ sí wa qualify as lẹ́nu. a woman? You're very quiet now, eh? You're very quiet. You're very quiet now, aren't you? Well, that's what it says in Sahih Bukhari. It says in Sahih Bukhari that Prophet Muhammad ﷺ married Aisha radiallahu ta'ala anha when she was 6 years of age. Bruh. It is irrelevant that the hadith goes on to say that the marriage was consummated when she was 9. That's irrelevant. Àti 9 àti 6. What is relevant is that the marriage took place when she was 6. Mm-hmm. If this is true, then it has become sunnah to marry 6-year-old girls. And all Muslims, don't apologize for the truth and don't distort the truth. There are Muslims that try to deny this. Oh, he didn't marry Aisha as a young girl. Ya akhi, look, that's not the way forward. We don't lie for the sake of our religion. Astaghfirullah. We have the truth. We're not going to cover up the truth if people find it embarrassing. This is the reality. Deal with it. Our Prophet ﷺ married a young girl and it was fine for the time. I am not saying we need to resurrect. Yeah, that is the truth. Ṣé wọ́n lè nígbà yẹn kí nígbà yẹn àti sìn white àrí nínú àkọọ́lẹ̀ pé àwọn white àwọn òyìnbó àwọn náà ṣerú ẹ̀ white àrí nínú àkọsílẹ̀ àìmá láàánú ni because tó bá láàánú o ò ní sọ pé ọmọ 60 years ó mọ oríṣiríṣi nǹkan tó lè fà ó máa balẹ̀ ọmọ jẹ́ ó máa ṣe oríṣiríṣi damage tó pọ̀ ló máa ṣe fún obìnrin ọmọ tó bá ti ń bá sùn láì máì tí tó ìgbà tó yẹ kán bá sùn ó máa fà á tó máa fi jẹ́ wípé ẹlòmíì gan kò lè lọ ẹni tán ló ń fẹ́ yìí ń sìn báwo ni láìfẹ́ ṣe rí ẹ̀yin fẹ́ máa tọwọ́ bọ ẹ̀sìn ẹlẹ́sìn kan tó ń dẹ̀ sọ wípé ẹ̀sìn sọ fún yín pé kó ní kálukú kó ṣe tiẹ̀ now ẹ jẹ́ ká tẹ̀síwájú. You feed the kitchen bar, wash hand basin, see kitchen cabinet, see wardrobe, everything, see drawer for kitchen, see fridge, see freezer. Everything is in this motor. We call it motor home. This is toilet. This one is toilet. I'll see show you restroom. That one we see. This one are children's room. This is children's room. So we get CCTV for there. This is master's bedroom. Where my baby? Tó wá ṣe fún wa nílẹ̀ Yorùbá, òun ló wá fà á ká máa wá wòye pé tí ò ká wo ọlá eléyìí ẹjọ́ ẹ bá mi tá ìbẹ̀ síbẹ̀ ọlá kí la lè wò mọ́ tá à níjọ máa tọwọ́ bọra wa lójú ìsìn ọlá kí la lè wò mọ́ nǹkan tó gbé wá fún wa tẹ ní àfi dandan ká kúrò ẹ fẹ́ mú ilẹ̀ wa mọ́ ilẹ̀ àwọn àràbò mọ́tò ilé gbígbé lélẹ̀ kò sí nǹkan tí ò sí nínú ẹ̀ ẹ jẹ́ ká jọ wò tán kò lè ṣe ìṣáná àtìgbà tẹ́ ti gbé wá kò ṣe ìṣáná àwọn ancestors wa wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà èyí tẹ́yìn gbé wá kí ló ṣe fún wa. My wife, we don't dey sleep our team. I hear my wife they sleep. So stay close to the children's room. This is restroom. This place now is restroom. This one a restroom, no be toilet. So they call this one restroom. See laundry. We get laundry for there. Then we'll show you the sitting room too. You know that we have sitting rooms. This is sitting room. This. They all got the biggest surprise at the end, and you're not going to want to miss this. The box. Oh, tí ma kírun kankan. Oh, tí ma ẹ má jẹ́ kákà rẹ̀ your excellency. Oh my God, ibo ni mo gbé lọ ẹ má bínú. And all that. Yeah. Okay. So now I will now explain to you why I had to buy this car, this amount, $1.6 million. The reason is because there was a time my landlord really got on my nerves. Láì má gbára wa lákòó mo fẹ́ ṣe ní pápápá ni kí ni nǹkan tán gbé wá fún wa kí ló ṣe ṣó ṣe ìṣáná ṣó ṣe cup ṣó ṣe ike omi ṣó ṣe ike omi ṣó ṣe bottle yìí ṣó ṣe bottle of water bàbá Ọ̀ṣuntọ́lá ṣé kí bàbá Ọ̀ṣuntọ́lá ẹbọ bí ṣé ẹ̀sìn yín ṣó ṣe ike omi ìwọ àti Rashidi
Olúìwò idiot ìwò gbogbo yín pátápátá tẹ́ ń tọwọ́ bọ àwọn bàbá wa àwọn ancestors wa tẹ́ ń tọwọ́ bọ̀ wọ́n lójú. Enough is enough. Èpè tá ṣẹ́ fún wọn ó ti tó gẹ́. Ọmọ Yorùbá jọ ní gbogbo wa dẹ̀ láǹfààní opportunity tẹ́yin ní láti lè sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ òun náà làwa náà ní báyìí lèmi náà ní láti sọ̀rọ̀ sórí afẹ́fẹ́. Ọmọ Yorùbá jọ ní gbogbo wa bọ́ ọmọ àlè lẹ́yìn ọmọ àlè pátá gbà tí kò ní competition òun nìyí full ọmọ àlè bàbá Ọ̀ṣuntọ́lá. Widen out. It was actually a bunch of... This $1 million TV is the first of its kind, and only the richest person in the world can buy it. But you won't believe what it looked like at the end, because it even shocked the wealthiest family alive. The floor opened up with the touch of a button, and a giant box rose up from under the ground. You're not going to want to miss the ending, though, because this TV is unlike anything you've ever seen before. The box was powered by a robot, and it controlled what played on the TV. But just when you thought it was all the way out, there was more because the TV was massive. It was taller than a 2-story house, and it towered over all these rich executives waiting to see what happened. But they all got the biggest surprise at the end, and you're not gonna want to miss this. The box started to move apart and widen out. It was actually a bunch of smaller screens, but the robots straightened them out and the screens came together to form one. You can imagine. Àwọn tó ń lẹ́sìn náà ṣe léyìí o. Kí lẹ ṣe? Bàbá Ọ̀ṣuntọ́lá, Sheikh Bàbá Ọ̀ṣuntọ́lá, Sheikh Bàbá Ọ̀ṣuntọ́lá, nǹkan tó ń gbé wá fún bàbá yín tẹ ní kò sẹ́ni tó ṣe ìṣẹ̀ṣe nínú ìran yín. Èyí tó wá gbé wá fún bàbá yín yẹn, kí ló ṣe? Ìṣáná tó ṣe ẹgbin bọ́ta. Bottle of water tó ṣe ẹgbẹ́ bọ́ta kẹfì wọn ayé. Ìfọ̀kànbalẹ̀ tó ṣe nínú Ìwó ká má tàn èèwọ̀ ilẹ̀ Yorùbá ẹ mú jáde kẹwàá ka ẹni ẹ tiẹ̀ fún wa ní 10 at least nǹkan 10 fún wa oríire tó gbé ṣe ní ìgbésí ayé wa because àwọn tó ń ṣe nǹkan kan ó ń ṣe oríire that means oríire is free fún ẹni tó bá gbé oríire wá bat attack ṣe jẹ́ free because free ni tó bá lọ fẹ́ tó bá lọ wùwá ẹ̀ ó máa free of charge ló máa fi wá òun ò gbowó kò gbòbí ni. Òun leléyìí kí lẹ̀yin ṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá rò pé bóyá mi ò mọ nǹkan tí mò ń sọ ẹ bá mi list ẹ̀ sínú comment section yìí ẹ ní gbọ́ ọmọ sí ọ ní gbòkú ọmọ káwa mọ́lé ẹ ti mọ ibi tọ́rọ̀ yìí ti ń wá o ẹ ti mọ ibi tí ọ̀rọ̀ yìí ti ń wá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba tó jáde yẹn àwọn ọmọ Yorùbá àtàtà ń sìn náà a máa jáde táwa máa sọ̀rọ̀ sókè yes time yẹn ti tó enough is enough ó tún wá sọ wípé Ọọ̀ni Rasheed ju Ọọ̀ni lọ Ọọ̀ni ò ní jáde fún Olúìwò Ọọ̀ni ò lè jáde fún Olúìwò bọ àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n appreciate orí àpèrè yẹn tó mọ nǹkan tó jẹ́ torí èmi tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ iná ọmọ Ifẹ̀ ni mí tó bá gbóríkì mi àwọn ọmọ tó bọ́ bá ti fẹ̀ wá àwa ní Ṣàgámù mọ́ọ̀sì ọmọ òfin ni ò ní ló jẹ́ pé Ọọ̀ni oríkì yẹn mi ò sọ ọmọ mákun o ọmọ òfin gbogbo ọmọ òfin tó bọ́ bá tufẹ̀ wá ni la fi tẹ̀dó sí Ṣàgámù àwa ọmọ òfin náà dẹ̀rẹ̀ lọ bèrè nínú ìtàn torí èmi gan mo lè sọ̀rọ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ àsọmọ Ọọ̀ni of Ifẹ̀ àti ọmọ ẹni tó wípé àpèrè yẹn kò ń ṣe wípé bóyá kinní kan kó lè mọ̀ wípé èmi náà mo súnmọ́ mo tó fi torí kì mí lè fi wà ń bẹ̀. Ṣó ti yé yín sìn ẹ̀yin ọmọ àlè jágbajàgba yìí bàbá ọ̀tún ṣé kí bàbá Ọ̀ṣun tọ́ra ọmọ ẹ máa ru igbá Ọ̀ṣun sẹ̀ igbá Ọ̀ṣun Ìwó ọmọ ẹ máa rù lójú ayé ẹ̀ tàbí lẹ́yìn it's going to be so èpè kọ́ nǹkan tó mú àwa èmi gan tí bá ti rọ́ọ̀ṣùn ọ̀hún òkè ó láwọn tó máa ná tán ló máa ń bá wọn nǹkan tó bá mọ̀ wá táwa di nísìnyí gan àárù nǹkan tó bá ju bẹ́ẹ̀ lọ gan ọmọ tí gan máa rù àwọn ẹni ibi ìkejì ajá àwọn ọmọ àlè a dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba tán dìde tán sọ̀rọ̀ a fẹ́rù àwọn ọba yẹn náà sí kán sọ̀rọ̀ sókè torí pé kí ni
Rashidi Ìwò ó ti fẹ́ kó jágbajàgba yẹn máa ran àwọn idiot àwọn ẹgbẹ́ àwọn sàwáwù ẹ̀ ó ti fẹ́ máa kó fún wọn ó ti fẹ́ máa wà láàrin wọn. Kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa kọ́lọ́hún kó máa fi eléyìí ṣàtúnrí. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa kú bójú ọjọ́ ṣe rí èyí tí mo bá sọ lọ́jọ́ títí òní tó bá bí yín nínú mo bẹ̀ yín ẹ má bínú sí mi ọ̀rọ̀ ló kó mo kó mòrò wá ọmọ àlè lórí inú tí ò ń bí ọmọ àlè dẹ̀nà bẹ̀ tí ò kì í gbọ́ bàbá yìí ó ti pẹ́ tán táwọn méjèèjì tán yìí máa ń ṣe ọmọ àlè kákàkiri ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí náà ó yẹ káwa náà máa gbóhùn sókè ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ mọ ibi tó máa dé tó máa fi dé ọwọ́ wọn ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín ẹ bá wa share ẹ bá wa fi kọ́mẹ̀ntì tiyín sílẹ̀ ojú wo lẹ fi wò báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín God bless you one love orúkọ tèmi yìí tí ìpadà ayé ọpẹ́ yọ Dr. Zabby talk show ẹ̀yin tẹ́ bá ti mọ̀ kan ní wa lórí Àjùlọ TV oríṣiríṣi something like this náà òun ló wà lórí Àjùlọ TV ẹ bá wa lọ síbẹ̀ sódà tẹ́ bá subscribe ẹ lè máa rí notification anytime tẹ́ bá ju any video síbẹ̀ God bless you bye for now one love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.